Aláròyé máa wí o. àmọ̀ràn burúkú ni èròǹgbà ìwọ́de kálékáko yìí ẹ jáwọ́ ń bẹ̀ ọ̀gá ọlọ́pàá pátápátá ló sọ bẹ́ẹ̀. ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ṣèkìlọ̀ pé káwọn tó wà nídìí èròǹgbà ṣíṣe ìwọ́de kálékáko èyí tí wọ́n ló máa wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 yìí tètè jáwọ́ nínú ìgbésẹ̀ ọ̀hún. ó ní kí wọ́n wá ohun míì fàkókò wọn ṣe. níbi ìpàdé pàtàkì kan tó wáyé nílùú Àbújá olú ìlú ilẹ̀ wa lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù keje yìí lólórí àwọn ọlọ́pàá náà ti sọ̀rọ̀ ọ̀hún. Ẹgbẹ́tókun ní àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní olùpolongo tí wọ́n sì ń gbá àwọn èèyàn jọ ti bẹ̀rẹ̀ sí í ṣètò abẹ́nú. wọ́n ti ń kó àwọn èèyàn jọ tí wọ́n ní àwọn fẹ́ jọ ṣe ìwọ́de àmọ́ níṣe ni wọ́n fẹ́ dá yánpọnyánrin sílẹ̀ nílùú pẹ̀lú èròǹgbà láti ṣe irú ìwọ́de tó wáyé lórílẹ̀‐èdè Kenya láìpẹ́ yìí. lóòótọ́ ni iléeṣẹ́ ọlọ́pàá ilé wa gbà pé èèyàn lẹ́tọ̀ọ́ láti ṣe ìwọ́de tàbí ìfẹ̀hónúhàn níbàámu pẹ̀lú ìwé òfin orílẹ̀‐èdè yìí ṣùgbọ́n a gbọ́dọ̀ rí i pé ìwọ́de èyíkéyìí kò yíra padà di ti oníjàgídíjàgan tó máa dá rúkèrúdò sílẹ̀ rárá. lórílẹ̀‐èdè yìí ojú wa ti rí tó lórí ọ̀rọ̀ ìwọ́de tó yọrí sí ìwà ipá àti ìwà ọ̀daràn àbájáde rẹ̀ kì í sì bímọ rere rárá. ìwọ́de EndSARS tó wáyé kọjá ló ṣokùnfà bí ìdá kan nínú mẹ́wàá àwọn dúkìá ìjọba tó ṣòfò dànù títí kan àwọn tẹ̀sán ọlọ́pàá ilé-ẹjọ́ àwọn ọkọ̀ olówó iyebíye àti ẹ̀mí tí yóò láàrọ̀ tó ṣègbè láwù. dípò tí yóò fi mú àyípadà rere wá níṣe ni ìwọ́de EndSARS túbọ̀ mú kí ìwà ọ̀daràn légbá kan sí i tí ètò ààbò túbọ̀ di yẹpẹrẹ káàkiri àwọn agbègbè kan lórílẹ̀‐èdè yìí. kódà ràbọ̀ràbọ̀ àdánù tó dé bá ọrọ̀ ajé ìpayà àti ìpòrúurú ọkàn látìgbà náà kò tí ì tán lára àwọn èèyàn títí di bá a ṣe ń sọ yìí. torí èyí èrò tiwa lórí ìwọ́de tó tún kànlẹ̀kùn yìí ni pé káwọn tó wà nídìí ẹ̀ tètè yọpáyọsẹ̀ wọn báyìí torí àmọ̀ràn burúkú ni. ojúṣe tiwa ni láti dáàbò bo dúkìá àti gbogbo èèyàn láìka ẹ̀yà àwọ̀ ìbílẹ̀ èdè àti ọmọ ìlú tí wọ́n bá sá ti ń lọ sẹ́nu iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn wọ́ọ́rọ́wọ́. a ò ní káwọ́ bọ̀tán máa wòran káwọn ọ̀daràn ẹ̀dá kan dáná ìjọ̀gbọ̀n sáàrin ìlú tó ti ń tòrò tẹ́lẹ̀ a ò sì ní fààyè gba bíba dúkìá àti nǹkan ìní àjogúnbá wa jẹ́. a ti ṣètò bá a ṣe máa rí i pé kò sẹ́nikẹ́ni tó máa ráàyè dáná ogun àti wàhálà tí yóò sì fa àkọlùkọgbà èyíkéyìí fáwọn aráàlú. nítorí náà mo fẹ́ lo àǹfààní yìí láti laago ìkìlọ̀ gidigidi ni o sáwọn jàǹdùkú tí wọ́n lè fẹ́ fi ìwọ́de bojú láti yọwọ́kọ́wọ́ tàbí kí wọ́n tàpá sófin bó ṣe wù wọ́n pé kí wọ́n rò ó lẹ́ẹ̀mejì o. ẹ gba ìkìlọ̀ bẹ́ẹ̀ ni Ẹgbẹ́tókun olórí àwọn ọlọ́pàá ilé wa sọ. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.